ẹ̀yin èèyàn mi nílé lóko lájò níbikíbi tí ẹ bá wà ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà Abdulateef Adédìméjì Adétọ́lá lórúkọ mi bí gbogbo yín ṣe mọ̀ òṣèré orí ìtàgé ni mi ò níṣẹ́ méjì o. mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwa òṣèré orí ìtàgé tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń ṣe tó jẹ́ reality tí ó sì ká fígbà kan bọ̀kan nínú ń bẹ̀ ẹ jọ ẹ máa bá mi wo Bísí Ológe Show ó mọ bó ṣe ń mú wa ẹ máa wo Bísí Ológe Show. Ojú tu bẹ́ẹ̀. 22. Méje ẹni tí ó tó pápó yẹn tọ́lọ́. Káwọn méjì yẹn bọ́tà kan. Bẹ́ẹ̀ wọ́n máa bọ̀ lójú. Bọ́tà wọ́n náà bọ́ sí àkókò ẹ̀dùn kan bẹ̀. Àbájá kí o gba ṣọ́bẹ̀ yẹn kò fi ṣẹ́ ń bẹ̀ yẹn. Àní kò fi ṣọ́bẹ̀ yẹn ṣẹ́ ń bẹ̀ yẹn nínú. Jọ́lọ̀ kúrò. Bàbá. Àti wọ́n ṣe náà ni. Afa ẹni sọ̀rọ̀ díẹ̀. منها خلقناكم وفيها نعيدكم ومنها حسنتها ألم يأتكم نذير قالوا بلى فكذبنا وقلنا ما نزل الله من شيء وقال لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير ففرحوا بسمعه وذوقوا أصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأسروا على ربهم فاختيار به إنه عليم بذات ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أأمنتم من في السماء أن يرسل عليكم حاسبا فستعلمون ولقد báwọn afáwà bí wọn mọ orúkọ ẹnìkankan nínú wa Abawa Daoud aṣáájú wọn ni Abawa Teklam màmá wa alájà ọ̀ṣátì tí wọ́n aṣíwájú wọn tí wọ́n ń bẹ ń bí. Àwọn ni wọ́n gbé pé Al-Qur'ani ò ní tẹ́. Àwọn ni wọ́n gbé pé Al-Qur'ani kò ní tẹ́.
tó bá jẹ́ máa pé ẹ fẹ́ ṣe ìdíje Quran tí ó máa mú sínú Islam ó dùn àwọn ọmọ ṣe. Gbogbo ohun tó bá jọ mọ́ ìdíje Al-Qur'an yẹn ó gbẹ pátá àwọn yóò máa ṣe. Lórúkọ bàbá Adéṣọ́yà àgbà wọ́n sì má déhùn náà ṣe. Ọlọ́run wọlé yìí náà màmá wa Sẹ́yìnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní tó kú bá kú. Ànábì ní nígbà tí okùn yín bá kú gbogbo ẹ̀yin èèyàn ẹ máa tọ́ ọ̀dọ̀ Ọlọ́run ọba ìfáwọn ilẹ̀ tẹ́ máa tọ́ rẹ̀ fún nítorí lásìkò tí ó wà yìí wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀. Tí òkú ẹni ńlá bá kú bí kú táwọn ìyàwó tí wọ́n lọ yìí oríṣiríṣi nǹkan ni yóò máa ṣẹlẹ̀ nítorí olówó ní ọlọ́lá ní òkúkú onídìí à ń lùlù onídìí à ń yìnbọn o. tí màmá ń bá pàdé lọ́wọ́ tá a bá mọ gbogbo wọn á dákẹ́ jẹ́ ni. nítorí tí màmá tí wọ́n ń fèsì lọ́wọ́ báyìí tẹ́ bá mọ̀ gbà pátá á dákẹ́ jẹ́ ni. tí a bá ń tẹ̀lé kó lọ sàárè. tí a bá ń tẹ̀lé òkú lọ sàárè wọ́n ní kí a dákẹ́ ni. kí a máa wí nǹkan kan. Ànábì yìí máa ń ṣe bẹ́ẹ̀. débi pé wọ́n ní tí wọ́n bá gbé òkú kọjá níwájú Ànábì tábàbí yóò mọ̀ yìí Ànábì yóò dìde ni. àwọn bí Ànábì kí ló tó ń dìde. Ànábì ní ohun tó bá pàdé ohun tó ju àyín báyìí ló wà Ànábì ń dìde fún. nítorí náà àmọ́ kò lè ṣe kí ó bá rí bẹ́ẹ̀. màmá wa bí wọ́n ṣe lè nǹkan sí náà bá tó bí wọ́n ṣe lè ra tó. Ànábì wa Muhammad Ànábì ní tó wáyé pẹ́ nìkan kan yóò là níbi ìfún pín sáré ni. ọ̀kan náà sàhábà ń pè ní Sa'ad. àwọn màláíkà ni wọ́n wẹ̀ ni wọ́n kírun sí lára. Ànábì ní òun ni kò bá là níbi ìfún pín sáré òun. àmọ́ kò sẹ́ni tí wọ́n gbé wọnú sáré tí sáré ò ní kọ́kọ́ fún ma kí ó tó jùlẹ̀ ni wọ́n fi ní kí a bẹ lọ́hùn. ìfẹsẹ̀rin ilẹ̀ ahọ́n àwọn màláíkà wọn ò jí màmá wọ́n béèrè ìbéèrè bí wọ́n bá ṣe dáadáa wọnú sáré ní dáadáa ó bá bí ó bá ṣàyídá ẹgbẹ́ ìmáàmù kí wọ́n kírun sí láìrọ́ ní gbogbo ẹ̀ bàbá àwọn ọmọ wa dúpẹ́ wípé ẹlẹ́sìn ni wọ́n fẹ́ sì tún kọ́ àwọn ọmọ wọn tábìlì wa ní kí a tọrọ àwọn afọwọ́ ti tọrọ ẹlẹ́ẹ̀kan àwọn afọwọ́ ti tọrọ ẹlẹ́ẹ̀kan gbogbo àtàwọn máa wọ́n yí padà kí a máa tẹ̀lé àwọn afọwọ́ àwọn tó tábà mọ̀ ká máa ṣe àmì Allahumma ighfir laha warhamha وارض عنها واعف عنها وثبت لسانها عند المسألة اللهم اغفر لها وارحمها وارض عنها واعف عنها وثبت لسانها عند المسألة اللهم اغفر لها وارحمها وارض عنها واعف عنها وثبت لسانها عند المسألة. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.